kògókògó bọ̀ lẹ́yìn mi. Elégbè yìí ẹ lọ àbẹ́ ẹ lọ. Rashidatu ọmọlára ní sọjọ́ bílòdè tó níta wá kí. Aya Akíìmù ọmọ Ìjẹ̀bú ọmọ èrè ní ìwà ọmọ alágẹmọ mẹ́rìndínlógún nílé yín. Ọ̀gbágbá àgọ́tẹ̀ wọlé. Ọ̀gbágbá ọmọ àfìdí ọ̀tẹ̀ jalẹ̀ ọmọ tẹ́lẹ̀ mọ́yè gẹ̀ẹ́sọ̀ ọmọ apẹpẹ lórí ẹ̀gẹ́. Ọmọ kákọ́bì fọ́sìkà kọ́ lè fẹnu rẹ̀ súre. Ọmọ olórùn lé ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ nọ̀nà ẹ̀pẹ́ ńlẹ̀ yín. Ọmọ àfìdíkọ̀tẹ̀ mọ́lẹ̀ níbi owó ń gbé so. Ọmọ lára mi bíbẹ̀ ní sẹ́lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ. Ìjẹ̀bú ọmọ alárẹ̀. Ìjẹ̀bú ọmọ èrè níwà. Ìjẹ̀bú ọmọ adúrúmọdé. Ẹ̀wẹ̀ so ọmọ alárẹ̀. Ìjẹ̀bú ọmọ alárẹ̀. Ìjẹ̀bú alárẹ̀. Ayé ayẹ̀wẹ̀. Ẹ̀wẹ̀ so nílé adúrúmọdé. Owó mélòó lẹ̀ ní Tẹ̀m̀pọ̀mọ Ìjẹ̀bú ṣeré. ilé mélòó lẹ̀ kọ́ Tẹ̀m̀pọ̀mọ Ìjẹ̀bú ṣeré o. bó bá wẹ̀ fún ẹbí òjìrè ló kó lé o. Bó bá wà fìrìbòjò kó jíire ní sàárẹ̀. Bọ́mọ lára dùn ní bá sì jíire abùsébùsé. Rashidatu adùn ní okú ọdún òsìkú àṣeyàṣe ìsàmọ́dún nínú owó. Aya Akíìmù dísù ní sọdún lóde tòní. Màmá Olúwa dá mi lọ́lọ́ Olúwo dá ọ lọ́lá títí dọjọ́ alẹ́. Màmá Abímbọ́lá màmá Adéníran. Àdùnní ìwọ ló lò ní o. Òní lónìí ọmọ dúpẹ́ lọ́wọ́ oríire àjíkí. Oríire àtètè ní ìran orí tí ń gbé ní kú fòsà. Ọmọlára dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tó tún jí òrọ́dún titun nílé ayé. Torọ́pọ̀ ló ti kú ọ̀kọ́ ti ṣe gbé ọ̀kọ́ ń bẹ nílé ìwòsàn tí wọ́n ń wó bí wẹ́jẹ́ ẹ fún. Ọ̀pọ̀ tọ́jọ́ bí yín sílé ayé ń bẹ lórí ìṣó tí wọ́n dè mọ́lẹ̀ bí ọmọ ẹranko a ò fi yọ̀ wọ́n o. Aládùn ní àfihàn wọn àfi ń gbórúkọ Olódùmarè ọba Gani. Àwọn ọmọ náà ní wá mọ̀ kí àwọn wọ́n ní mọ̀ káládùn ní kú ọdún. Ọmọ rẹ̀ Akínwùmí Àgbọ̀lá ó ní mọ̀ kí gírámọ̀ òun olóòlò lẹ́bí pẹ́pẹ́pẹ́. Ọmọlára dùn ní sọ́wọ́yá ń lé àwọn bàbá rẹ̀. Ọmọ Dáyàtù Adétutù ilé tí ìwáyà. Èmi forí balẹ̀ lójúde àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọlára mo ṣe ẹ̀wẹ̀ sókè ń tó wọlé o. Ọmọ wo
onífọ̀pọ̀ ẹja àpèrè ọmọ olówó ṣẹ̀fàyè Ìjẹ̀bú ní ti náwó kúkú sí ìkó òyìnbó tó kó owó dé òyìnbó dé lówó òun pọ̀ sí tó dòwó ẹrú tó dòwó ọmọ náà fi ń pẹ́ kékeré Jẹ̀bú owó àgbà Jẹ̀bú owó tẹ́rẹ̀ Jẹ̀bú owó ikúmú Jẹ̀bú owó bọ̀ǹkù Jẹ̀bú owó èékánná Jẹ̀bú owó gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ ni wọ́n ní owó lọ́wọ́ Ìjẹ̀bú ilé ọmọ èrè ní ìwà adùn ní adùn nínú ilé o adùn ní adùn lọ́dẹ̀ẹ̀dẹ̀ adùn ayé rí òní tán níwòye àmọ́dúnká tó jọ fa ìkúdẹ́gbẹ̀ẹ́ra ni òní kanjú kò ní dẹni àkọlẹ̀ bò ayé ọmọ yọ nígbà gbogbo orí ajé òjèrè ara rẹ adùn níwàá jèrè lórí ọmọ wà rẹ́rì ọkọ rẹ akíbu dísù jẹ́ títí ayé ayé ò wá nífẹ̀ẹ́ ran ara rẹ dé ọ́ adùn ni wọn ò nífẹ̀ẹ́ jẹ́ ara rẹ dé ọ́ ó mọ̀ bẹ́ẹ̀ ó mọ̀ wà nínú ọ̀la ńlá tábà wá pé yóò san kò san àní ẹ̀ sílẹ̀ ṣẹ́jú mẹ́ta péré ni ayé ò ní fi wèrè dán wò adùn ni wọn ò ní máa ń gbẹ̀rẹ̀ dáwọn ọmọ rẹ wò títí ayé àwọn ọmọ rẹ àwọn ẹlẹ́yẹ̀ rẹ náà ní wàá mọ̀ kí ọ̀pọ̀ ọdún wọ́n ní wàá mọ̀ kí dígí àwọn abiyamọ abọ́jà tán lọ́jọ́ ògúnlé wọ́n ní mọ́kànládùn ní kókó àṣeyẹ Olúwadámi lọ́lá Abímbọ́lá pẹ̀lú Adéníran ọmọ rẹ̀ ń kọ́ Akínwùmí Àgbọ̀lá ó ní mọ̀ kí gírámọ̀ òun kókó ọdún ọmọ ìyá rẹ̀ Oyin Adéládé kọ́ ní bóun kọ́mọ lára dùn ní kókó ọdún wọ́n lórí ojú òtẹ̀lẹ̀ yí pẹ́pẹ́pẹ́pẹ́ adùn ní dákúnjẹ́ mọ́ fèsì lọ wọ́n ní bí kòwé bá ti ń ké ìrẹ́yẹkẹ́yẹ kankan ò lè ké mọ́tò ráṣẹ́ lè dùn mọ́rẹ̀ ọba ni Àjọkẹ́ Akewi lè mí jẹ́ o èmi bíbí lákẹ́ Àjọkẹ́ ọmọ kékeré ọ̀hún tó ní bàǹtẹ̀ ọ̀rọ̀ aráàtà ni mí ọmọ agbálẹ̀ lẹ́kújẹ́ sì kí ọmọ gédé yẹni ọmọ máa mú ọmọ méjìjì ọmọ èjìjì ọmọ ará ìfòlẹ́gbẹ́ lọ́nà ni wọ́n kíran àwọn bàbá tó bí lọ́mọ yá mi adùn ní mórí yín náà.